ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń náǹfààní láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí tàbí láti máa gbọ́ wá. èmi á máa ṣe ládùúrà wípé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣọba mi òkè. ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí à ń wọdún, ọdún náà ń wò wá, a jọ ń súnmọ́ ara wa. ìpàdé ayọ̀ láàjọ pàdé o, onípẹ̀kí ìdùnnú náà láàjọ pàdé. àní ká góńgó sọdún, àní faṣọ ọ̀fọ̀ aṣọ ìbànújẹ́, àní fi sọdún láṣọba mi òkè. àkùdédé àkókò yìí ẹ̀yin tẹ́ wà lókè òkun bọ́ olójú ọjọ́ sí rí, ẹ̀yin tẹ́ ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà àkúùlù yìí o yóò dá á sàn wá sírí á sàn wá sáyọ̀ láṣẹ Elédùmarè. ọ̀sẹ̀ yìí bó ṣe ń lọ lóníwẹ́rẹ́dìwẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìbùkún ọ̀sẹ̀ ayọ̀ náà ni yóò jẹ́ fún kó wá wá láṣẹ Elédùmarè. Olúṣọlá Ṣọlá ló kọ mi, òye lẹ́kàn ló kọ bàbá mi, olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí. ọmọ ara kìnnì mi màjò méjọ mẹ́rù ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. ẹ mọ̀ pé tá a bá ti dé sórí ètò báyìí ó ní nǹkan tàbí ìkejì tá a fẹ́ fi tó ẹ̀yin ará alé létí tá a fẹ́ jọ jíròrò lé lórí. ẹ sì ti mọ̀ yìí pé àwọn ọ̀rọ̀ tó ń lọ tó ń jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ọ̀rọ̀ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, òun náà la máa ń jíròrò lórí ìkànnì yìí, ìkànnì olómi ọgbọ́n. ẹ bá ń ké sálára, ẹ bá ń ké sájèrò, ẹ bá ń ké sọ́wọ́rọ̀ gún àga. àwọn nǹkan mẹ́ta gbòógì là á gbé yẹ̀wò lónìí tí mo sì fẹ́ gbọ́ ìwòye ẹ̀yin ará alé lábala àríwísí níbi comment section, nítorí ohun tá a bá jìjọ wò gígùn ní gùn o. àfọ̀gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n irú wọn ń tòṣì o. ohun tí ń ṣẹlẹ̀ wà yìí ó gba ìjókòó míì. ìpele àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, ìlú kan wà ní ìpínlẹ̀ Èkìtì, kíkọ bóyá ẹ̀pẹ́ àbí èpè, eléèpé ti èpè Èkìtì, orúkọ ọba ìlú bẹ̀ nìyẹn. ṣáájú àkókò yìí a ti mú ìròyìn kan wá nípa kábíyèsí yìí nígbà tí rògbòdìyàn ṣẹlẹ̀ láàrin kábíyèsí yìí àti àwọn aráàlú. táwọn aráàlú ní dandan gbọ̀n kí kábíyèsí ó forí àpèrè lẹ̀, tí kábíyèsí sọ pé káwọn aráàlú fò kán nìṣó, wípé kò sí baba ńlá kú bàbá ẹni tí ó ṣì wọn nídìí kú lórí àpèrè táwọn níwà yìí. tí wọ́n ń wòye pé kí ni tó ṣẹlẹ̀ láàrin aráàlú àti ọba, débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbéròyìn sáfẹ́fẹ́ jíròrò lórí rẹ̀ náà nígbà náà. arábìnrin kan tẹ wà tó jẹ́ pé bóyá ọmọ ìlú bẹ̀ ni òun, mi ò rántí orúkọ rẹ̀, nítorí ńgbà tí agbéròyìn yẹn ń gbà yẹn òun náà wà lára àwọn tí wọ́n gbéròyìn yẹn, ó sì fẹ́ lójú gan. ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá bẹ́yìn yọ báyìí. bí bẹ́yìn yọ tó ọ̀rọ̀ bẹ́yìn yọ nílùú yìí, wọ́n ti lé ọba yìí kúrò lórí oyè o.
wọ́n lé kúrò lórí àpèrè lọ́sàn-án gan. Ọ̀sán gan lọba fi ẹsẹ̀ rìn kúrò nínú ìlú. Wọn ò lé kúrò lórí àpèrè nìkan, wọ́n lé kúrò nínú ìlú pátápátá ni. Ó dàbẹ́ ní wípé àwọn ọmọ Yorùbá à ń sojo mọ́ báyìí. Ojo táwọn èèyàn ń pè wá à ń sojo mọ́. Àwọn aráàlú ní agbára ju ẹni tó jẹ́ aláṣẹ gan lọ. Ọ̀nà méjì ni. Ẹni tó jẹ́ aláṣẹ, aráàlú ló fi síbẹ̀. Apanupọ̀ la ṣe sọ pé kẹ́ ẹ kọ́yàn síbẹ̀ fún wa. Ìkejì, aráàlú tó fi síbẹ̀ ní àṣẹ àti yọ kúrò. Ẹni tí wọ́n fi ń sọ wípé Adégún náà ni wọ́n fi ń sọ pé Adé Ògún mọ́. Ẹni tí wọ́n fi ń sọ pọ́nà rí náà ló ti ń sọ pé kò sọ́nà ń bẹ̀, igbó ni. Àṣẹ tí ń bẹ lọ́wọ́ aráàlú nìyẹn. Ẹ jẹ́ sáré fún yín ní ìròyìn yẹn. Ó máa wùn mí kẹ́ wo fọ́nrán fídíò yìí délẹ̀, nítorí pé lẹ́yìn tá a bá jíròrò lórí ọ̀rọ̀ kábíyèsí yìí, a máa jíròrò lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà ní ayẹyẹ ọdún 10 tí wọ́n ṣe lórí àpèrè. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló padà wá jẹyọ lẹ́yìn ayẹyẹ ọdún yìí o. But mò ń bọ̀, ẹ já sọ̀rọ̀ lórí ọba ilé Ìpètì Èkìtì. Ọba yìí ẹni ọdún 37 ní 37 years. At the age of 32 ni wọ́n jọba. Wọ́n bí wọn ní ọdún 1988. Ó túmọ̀ sí pé ọ̀dọ́ sì lọ́ba yìí. Ọmọdé sì ni wọ́n. Nígbà tí a tẹ̀síwájú àti ṣiṣẹ́ ìwádìí pé kí ló fà gan táwọn aráàlú, kódà àwọn ọlọ́pàá wọ́n tẹ̀lé kábíyèsí ọ̀hún náà lọ́wọ̀ọ̀wọ́. Wọ́n ò jẹ́ kí kábíyèsí mú pin. Mọ́tò ẹ̀ Lexus mọ́tò ẹ̀ tó ń lò, wọ́n ò jẹ́ kó gbé. Wọ́n jó táyà mẹ́rẹ̀ẹ̀rin. Well, oríṣiríṣi ọ̀rọ̀ àti ariwo ni pé kí ló lè mọ àwọn aráàlú lé ọba wọn kúrò lórí àpèrè, kí ló lè fàjà láàrin aráàlú àti ọba wọn, kí ló kọba tá à ń wí yìí, ọba Ayọ̀dèjì Williams Adésóyè ni wọ́n lé wọn jáde kúrò láàrin ìlú. Kì í ṣe láàrin ààfin nìkan ni wọ́n lé wọn jáde o. Fọ́nrán fídíò yẹn gba orí ẹ̀rọ ayélujára kan káàkiri débi pé àwọn èèyàn ní àǹfààní ní láti wò ó. Nígbà tí wọ́n ń ṣàlàyé ẹ̀ṣẹ̀ ọba Adésóyè yìí, wípé nǹkan tí ọba Adésóyè yìí ṣe, wọ́n ní wàhálà yìí bẹ̀rẹ̀ láàrin ọba yìí àti àwọn ọ̀dọ́ ìlú. Àwọn ọ̀dọ́ ìlú gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n ti fi kan kábíyèsí yìí lọ́tùn àti lósìn. Nígbà tí wọ́n ti ń fi ẹ̀sùn kàn, tí ẹ̀hónú awuyewuye ìfẹ̀rúnúhàn tó ti ń wáyé lórí kí ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀, lórí ọ̀rọ̀ ilẹ̀. Lórí ọ̀rọ̀ ilẹ̀ òun ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ wá wo ohun tí kábíyèsí àwọn náà fi ọfọmọdé joyè, ọdún fọmọdé ọjọ̀kan jú àmọ́. Ó joyè láti age of 32. 37 rèé, 2020 ni wọ́n joyè lásìkò kòró. Ó wá fi ọ̀kánjú àmọ́ bẹ̀rẹ̀ sí ní talẹ̀ onílẹ̀, gbalẹ̀, ṣe lọ́tùn àti lósìn. Kódà wọ́n ní àwọn aráàlú kọjú kábíyèsí. Kábíyèsí kí lẹ́yìn tẹ̀ ń ṣe? Ẹ mọ ohun tán ni wọ́n kí kábíyèsí ṣe. Kábíyèsí gbé àfọ̀ṣẹ jáde ni. Kábíyèsí gbé àfọ̀ṣẹ jáde, bẹ̀rẹ̀ sí ní fi ṣépè fún gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí. Ọba tá a wá ń wí ìyẹn ọba Ayọ̀dèjì Williams Adésóyè yìí. Lẹ́yìn yẹn, ìjọba ìbílẹ̀ Ìjẹ̀rò Èkìtì ó ní ìlú yìí wà. Ọba yìí sì rèé, ṣẹ́rí bó ti tàbùkùn bá ìdílé ọba wọn. Ìdílé ọba Arówósápó òun ni wọ́n ní kábíyèsí ni ó ti wá. Ọlọ primary, ọlọ secondary, kódà wọ́n lọ fásitì o.
uni Ìbàdàn ni wọ́n lọ. Wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ nípa philosophy ìgbé ayé ẹ̀dá tó jẹ́ kó mọ̀ nípa ìgbé ayé ẹ̀dá. Ṣùgbọ́n ìwọ̀nba àsìkò tán Elédùà kádàrá pé yóò dádé òun náà ló dé yẹn. Àwọn aráàlú wá bá wọn tó lẹ́sẹẹsẹ débi wípé wọ́n wá fi ọwọ́ òfin wọ́n fi gbé e, wọ́n fi ọwọ́ tẹ̀lé pẹ̀lú ọwọ́ òfin, wọ́n tẹ̀lé pẹ̀lú ìlànà ìṣẹ̀ṣe ilẹ̀ wọn. Àwọn ọlọ́pàá lápọ̀ tún àwọn ọlọ́pàá lápọ̀ òsìn ní gbogbo fọ́nrán fídíò tó ń lọ yẹn káàkiri. Bẹ́ẹ̀ sì rèé, ẹ̀rí kábíyèsí yẹn ó wà nínú aṣọ funfun, ọ̀tọ̀ àti dádé ni pẹ̀lú fìlà àwọn àáfàá pẹ́tẹ́kì yẹn. Ìwọ́n dé, àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn láti líìdì wọn kúrò nínú ìlú. Ṣé kábíyèsí ó wá máa pètàn pé òun ti jọba rí ni? Ìyẹn dúró bẹ́ẹ̀. Aláàfin Ọ̀yọ́ wọn ò wá síbi ayẹyẹ Ọ̀nìrìṣà, wọ́n ti kọ̀wé ránṣẹ́, wọ́n ti fi kí Ọ̀nìrìṣà, bẹ́ẹ̀ sì ni wọ́n kí ìyàwó ààrẹ wa tí wọ́n lọ yẹ̀yẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbangba. That is very, very obvious. Ìtìjú ńlá gbà ni. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa ọba títí láyé tó lè yí padà. Títí láyé. Ṣùgbọ́n kì í ṣètìjú ńlá fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. To me, kì í ṣètìjú ńlá fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Oníkálukú ló ní style ẹ̀, oníkálukú ló ní way of doing things. Gbogbo ayẹyẹ tá à ń sọ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn ni ó ń gbàlejò everybody. Gbogbo àwọn governors tí wọ́n wá, wọ́n mú aṣọ náà, tí wọ́n mú aṣọ ni àbí wọ́n conclude lórí pé kí gbogbo wọn wọ white. Kódà títí kan Amosun tó wá, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wà ń bẹ̀. Ìgbà tí mo wo àwọn fọ́nrán fídíò yẹn, for the first time, nítorí pé màmá fúnra lára wọn gan sọ pé àwọn ti lọ sóde báyìí ti pẹ́ gan. Me, I've never seen mama addressing people in such way, sí sọ̀rọ̀ báyẹn láàrin àwùjọ nínú ayẹyẹ báyẹn fún wọn láǹfààní láti sọ̀rọ̀. Ìgbà tí wọ́n fẹ́ kí ìyàwó ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ààrẹ ìjẹta, mama Goodluck Patient, mama P,
àwọn àpì ìbígbà ẹ̀yin mò ń pè yín dúró bẹ́ẹ̀. ṣùgbọ́n ṣé ká sọ wípé ẹ mọ̀ pé olóṣèlú náà làwọn náà olóṣèlú náà làwọn náà àmọ́ kí ló lè mú ìyàwó ààrẹ wa dìde láti wá caution governor? Well, ọ̀rọ̀ òṣèlú ò ṣe dá sí jù bẹ́ẹ̀ ni, nítorí wọ́n á jà lọ́sàn-án gan nígbà ó bá di àárín òru gànjọ́ they dine and wine together. Gbogbo àyín tí gbogbo àwọn tá a wò pé nítòótọ́ irú àpéjọpọ̀ yẹn kọ́ ló jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ máa wà o. Gbogbo àwọn ọ̀tọ̀kùlú ló ń lẹ Yorùbá pátápátá ló tán bẹ́ẹ̀. káṣẹ̀ máa sọ pé gbogbo ọ̀tọ̀kùlú lórílẹ̀‐èdè Nàìjíríà, Olú of Warri gan ń bẹ̀. Sọ́tànù Sókótó ẹmọgbà tó ti wà ń bẹ̀. wọ́n jọ sí yunifásitì ni. àwa mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ ò ní wá. a mọ̀ wípé wọn ò ní wá, ṣùgbọ́n irú ìpéjọpọ̀ yẹn kọ́. ṣé ẹ rí nínú lẹ́tà tẹ́ ẹ kọ nínú lẹ́tà tẹ́ ẹ kọ yẹn fúnra ara yín sọ bẹ́ẹ̀ pé àsìkò rèé fún gbogbo ẹ̀ fún ẹ̀yin ọba méjèèjì láti lè gbé àṣà àti ìṣe wa láti lè gbé lárugẹ. ẹ kí Ọọ̀ni Adéyẹyè pé wọ́n kú ọdún kẹwàá. yẹ́sà, kí ló dé tẹ́ ẹ wá? Gathering yóò bá ti wá lọ dùn jù. ó dùn gan o, ṣùgbọ́n if you are there, ẹ wo ìbáṣepọ̀ tó dánmọ́rán tó wà láàrin Ọọ̀ni ìrìṣà àti gbogbo àwọn èèyàn pátápátá. ṣàṣà ni gómìnà Yorùbá state yóò wá àfọ̀wọ́n tó bízì. Ṣèyí Mákindé tí ò sí níbẹ̀, gbogbo Ìbàdàn tán sí Ilé Ifẹ̀. Olúbàdàn ń bẹ̀ ń bẹ̀, gbogbo àwọn olóyè ìlú Ìbàdàn wọ́n tán sí Ilé Ifẹ̀. ká máa sọ pé gómìnà ìpínlẹ̀ Ondo ni ò sí níbẹ̀. mo tẹ̀ mọ̀ pé ọlọ́wọ̀ tí lọ́wọ́ bí Aláàfin àmọ́ bóyá a ó bọ́ ṣe pádì tó pẹ̀lú Olúwo, ṣùgbọ́n mo rí wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Ọọ̀ni ìrìṣà àti kábíyèsí ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀. I so much love that king, so gentle. jẹ́jẹ́ pẹ̀lú làwọn náà wọ́n ń ṣe. symbol of ọba ilẹ̀ Yorùbá ó ń bẹ lára tàwọn náà. ìyún adé wọn, adé oníyún wọn, àmọ́ láìka adé yẹn pọ̀. ẹ wo ayẹyẹ yẹn dùn. wọ́n kí Aláàfin Ọ̀yọ́ kí ìyàwó ààrẹ wa, wọ́n kí wọn kú oríire oyè tí wọ́n jẹ ti gbogbo ilẹ̀ Oòduà. àwọn oyè tí wọ́n wá ń jẹ tí wọ́n jẹ níbi ayẹyẹ ọdún kẹwàá yẹn ó tún mú awuyewuye jáde because ẹ lọ wo péèjì mò ń bọ̀. ó mú awuyewuye jáde lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá. ìgbésẹ̀ ilẹ̀ Oòduà yàtọ̀ sí ilẹ̀ Yorùbá ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kinní kan Oòduà ni wọ́n máa ń jẹ. lẹ́yìn awuyewuye tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fẹ́ máa fi dà wá lórí, office of Ọọ̀ni ìrìṣà di àrólé Odùduwà, àwọn náà dẹ̀ àyà tẹ̀síwájú, ọba máa fi yàn joyè kinní kan ti ilẹ̀ Oòduà. ibo nílẹ̀ Oòduà wà? gbogbo ilẹ̀ tí ọmọ Yorùbá bá wà,
gbogbo ilẹ̀ tí ọmọ kóòtù òjìrè ọmọ Odùduwà bá wà òun nílẹ̀ Oòduà. ṣẹwárí Yorùbá nation is very real now. ìdí tí mo yẹ sọ pé Yorùbá nation is very real ni pé ẹ lọ wo Facebook page Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn níbi congratulatory message wọn sí ti Ọọ̀ni Ifẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ lórí Yorùbá nation bẹ́ẹ̀. Yorùbá nation is real. ẹ bá mi fèròǹgbà yín sọ sábẹ́ comment section yìí bẹ́ẹ̀ sì rí ẹ bá mi pín kẹjẹ kó délé kẹjẹ kó dóko títí dìgbà tá a fi pàdé àní sáré wá ara wa kiri ẹkún òṣì òní jẹ tìá Olúṣọlá Olóyinọgbọ́n ló kọ mi. àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yín yìí lójú òpó ìkànnì WhatsApp tàbí kẹ́ ẹ pè mí live and direct èmi náà ní ìwé láyọ̀ lápàdé ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ nǹkan mi. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní